Free remedy fún ẹni tó bá ní high blood pressure. Ẹni tí ìfúnpá ẹ̀ bá ga, o lè má ní, o lè lẹ́ni tó ní lẹ́gbẹ̀ẹ́, o lè jẹ́ neighbor, o lè jẹ́ nìkan tó mọ̀, share video tàbí kó save video, follow wa fún permanent cure. Ẹ bá mi get zobo bó ṣe wà, hibiscus bó ṣe wà náà ni, ẹ get ẹ fọ̀, ẹ dà sínú pot, ẹ sè zobo yẹn láì ní nǹkan kan nínú. Bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe sè, ẹ má fi ṣúgà sí, ẹ má fi anything sí, ẹ sè tó bá ti yó dáadáa kẹ́ sè, tó bá dẹ̀ ti wọ́n kẹ́ni yẹn máa gbé mi lójoojúmọ́. Ṣé wá rí àpọ̀jù zobo ò dáa o, torí ẹ mọ̀ pé bí ìfúnpá èèyàn ṣe ga, bí ò ṣe dá kí èèyàn ní high blood pressure, bí ò ṣe dá kí ìfúnpá èèyàn ga, náà ni ò ṣe dá kí ìfúnpá èèyàn wálẹ̀, náà ni ò ṣe dá kí èèyàn ní low blood pressure jùjùjùjù. So tẹ́ni yẹn bá ti ń lo zobo yẹn lójoojúmọ́, kí wọ́n make sure pé wọ́n check blood pressure wọn. Tó bá ti check ẹ̀ tó ti regulate, tó ti wà okay, kí wọ́n má lò mọ́ torí kò ti gbọdọ̀ lọlẹ̀ jù. Ẹ̀yin tá bá dẹ̀ fẹ́ permanent cure fún high blood pressure, ìfúnpá gíga, ẹ kàn sí wa ní Arewa Herbal 09061163611 611.